irú kí wàá lélẹ́yìí lẹ́yìn oṣù mẹ́rin tọkùnrin yìí ṣègbéyàwó ló pokùnso. inú ọ̀fọ̀ ńlá ni àwọn ẹbí ìyàwó tuntun kan àti ọkọ ẹ̀ tó ń jẹ́ Usman Sani Goga, ọkùnrin ẹni 30 ọdún tó ń gbé lágbègbè Akula Quarters ìjọba ìbílẹ̀ Baruwa nípínlẹ̀ Jigawa wà báyìí, pẹ̀lú bí ọkùnrin náà ṣe fi ikú gbígbóná pa ara ẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin tó ṣègbéyàwó. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Adamu Shehu tí ṣe agbẹnusọ fún àjọ Civil Defence NSCDC ṣe sọ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹfà yìí nílùú Dutse tí ṣe olú ìlú ìpínlẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Ó ní kò pẹ́ púpọ̀ tọkùnrin náà ṣègbéyàwó ló ṣàdédé pokùnso. Ó ṣàlàyé pé ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù ọdún yìí ní gẹ́rẹ́ tíyàwó Sani Goga wọlé dé láti ibi tó lọ bá ọkọ ẹ̀ tó ń rọ̀ dírodíro lókè àjà nínú yàrá wọn. Olóògbé tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ayàwòrán ni wọ́n ló gbé ìyàwó ẹ̀ lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ kan ní nǹkan bíi aago 2 ọ̀sán ọjọ́rú yẹn náà, tó sì ṣèlérí fún wọn pé òun padà bọ̀ wá gbé e nírọ̀lẹ́. Ìgbà tíyàwó retí títí tí kò rí ló pe fóònù ẹ̀, ṣùgbọ́n tí kò gbé e pẹ̀lú bó ṣe pè é ní àìmọye ìgbà tó. Bí kò ṣe gbúrò ọkọ ẹ̀ rárá yìí ló mú kó sáré gbé ọ̀kadà padà sílé. Ṣéhù ni obìnrin yẹn ní títìpa lòún bá ilẹ̀kùn ilé àwọn ọlọ́kadà tó gbé e wá sílé ló sì bẹ̀ pé kó bá òun fo fẹ́ǹsì wọlé láti lè bá a sílẹ̀kùn ẹnu ọ̀nà. Nǹkan àkọ́kọ́ tó fu obìnrin náà lára ni ọ̀nà tí wọ́n gbà páàkì ọ̀kadà ọkọ ẹ̀. Ó yàtọ̀ gédégbé sí ààyè tí ọkọ ẹ̀ máa ń gbé e sí àti bó ṣe máa ń páàkì ẹ̀. Jọ̀nàjọ̀nà lóbìnrin náà sá wọlé. Nǹkan tó bá pàdé nínú ilé náà sì kà á láyà débi pé níṣe ló dákú lọ rọgbọdọ lẹ́yìn tó ti rí òkú ọkọ ẹ̀ tó ti pokùnso tó ń rọ̀ dìròdìrò lókè. Ọlọ́kadà tó gbé e wá yìí ni Ọlọ́run fi ṣe áńgẹ́lì rẹ̀. Ọkùnrin náà ló ké gbàjarè sáwọn ará àdúgbò tí wọ́n sáré yọjú síbẹ̀. Lójú ẹsẹ̀ ni wọ́n ti gbé òkú ọkùnrin náà lọ sílé ìwòsàn, ṣùgbọ́n àwọn dókítà ṣàlàyé pé òkú ni ẹni tí wọ́n gbé wá. Ọkùnrin yìí tẹ̀síwájú pé bó tilẹ̀ jẹ́ pé àwọn tó súnmọ́ olóògbé náà sọ pé ìpèníjà àrùn ọpọlọ máa ń sọ ọkùnrin náà wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àti pé oṣù 4 sẹ́yìn ni tọkọtaya náà ṣègbéyàwó tí wọ́n sì ti ń gbé nínú ayọ̀ àti àlàáfíà kó tó di pé ìṣẹ̀lẹ̀ burúkú náà wáyé. Kò sí sẹ́ni tó ro ikú kankan rò rárá. Ó ní nínú ìwádìí tí àjọ Civil Defence ṣe ni wọ́n ti rí i pé séèfù drawer kan tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì yàrá wọn ni ọkùnrin náà gbé sórí bẹ́ẹ̀dì ńlá wọn tó sì fi gun òkè àjà níbi tó ti pokùnso tó para ẹ̀ sí. A gbọ́ pé wọ́n ti sin olóògbé náà nílànà ẹ̀sìn mùsùlùmí, ṣùgbọ́n àjọ NSCDC ṣì ń bá ìwádìí lọ lórí ikú abàmì tọkùnrin náà fi pa ara rẹ̀. Mùnísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.